mo forí adé bẹ̀yìn mo fi èjìgbà àlẹ̀kẹ̀ mo fi bẹ̀yìn mo fi ìrùkẹ̀rẹ̀ àwọn bàbá ńlá wa mo fi bẹ̀yìn àti Sunday Igboho ẹ̀yin méjèèjì ni mo bẹ̀ èmi ò ní pè yín pọ̀ mọ́ o tí ààrẹ bá fẹ́ proof pé àwọn gangan ló lórí ogun tí àwa yóò dé dispute ẹ̀ pé wọ́n ń ṣe lórí ogun tí ààrẹ bá fẹ́ proof pé àwọn gangan ló lórí ogun lẹ̀ Yorùbá táàrẹ bá fẹ́ proof pé bàbá wa kábíyèsí Abdulhamid Ọláyíwọlá ikú bàbá yèyé aláṣẹ ìkejì òrìṣà 3 Aláàfin Ọ̀yọ́ kẹta Adéyẹmí 3 tí wọ́n bá fẹ́ proof pé Aláàfin ò gbé adé lé yín lórí pé kẹ́ ẹ fi ṣọ̀tẹ̀ Yorùbá ẹ bá mi rìkọ́dù àrí yìí tí ààrẹ bá fẹ́ proof pé ikú bàbá yèyé ọba ńlá ọba tí ìfọba jẹ wọn ò gbé adé wọn ò fún yín ní ọ̀pá àṣẹ láti fi da ilẹ̀ Kóòtù Òjíire rí tí ààrẹ bá fẹ́ proof pé ìlẹ̀kẹ̀ tí wọ́n mú fún yín tí wọ́n wọ̀ sí yín lọ́wọ́ ní ọjọ́ náà ẹ fẹ́ bàbá ò fún yín pé kẹ́ ẹ fi dalẹ̀ Yorùbá tí ààrẹ bá fẹ́ proof pé iyùn tó gbé sí yín lọ́rùn funfun tẹ́ ẹ gbọ̀ ní ọjọ́ náà wípé bàbá ò fún yín pé kẹ́ ẹ fi dalẹ̀ Yorùbá rú tí ààrẹ bá fẹ́ proof pé agbára awọ tó gbélé yín lọ́rùn tẹ́ ẹ wọ awọ kìnìún tó gbé fún yín bàbá ò gbé fún yín pé kẹ́ ẹ fi dalẹ̀ Yorùbá rú tí ààrẹ bá fẹ́ proof pé igbá oyin méjèèje tẹ́ ẹ fọwọ́ kàn lọ́yọ̀ Aláàfin igbe bàbá ò gbélé yín lórí pé kẹ́ ẹ fi dalẹ̀ Yorùbá rú tí ààrẹ bá fẹ́ proof pé omi tẹ́ ẹ mu lọ́yọ̀ọ́ àti nǹkan táwọn ìyálékótó tó fi ṣe àdúrà fún yín kò ṣe pé kẹ́ ẹ fi dalẹ̀ Yorùbá rú tí ààrẹ bá fẹ́ proof pé gbogbo àwọn ayabọ̀ Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹ kẹrẹmàdẹmọ lọ́mọ Àtìpà àwọn ayájọ owó yọkọ lẹ́nu ní ọjọ́ tí wọ́n lu bàndírì fún yín tí wọ́n lu ìlù tó ń lù fún yín yẹn wọ́n ń lù fún ẹnìkan lásán tó bá yẹ pé wọ́n lu kíní yìí tí àwọn màmá yìí jókòó gbogbo yín lẹ́rí tó bá yẹ pé wọ́n lu kíní yìí lórí pé wọ́n gbé kíní lọ́ọ́ ká ẹ fi dalẹ̀ Yorùbá rí tí ẹ bá wá fẹ́ prove ẹ̀ fún wa bàbá ẹ kó ọmọ OPC jáde fún rálì wàláì tí ẹ bá kó OPC jáde fún rálì èmi gẹ́gẹ́ bí ẹnìkan ẹ ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò wa mọ́ àṣẹ dẹ̀ ti gùn ẹ lè wò mí pé mo kéré báyìí àmọ́ àwọn tó wà lẹ́yìn mi ó jù yín lọ tí ẹ bá fẹ́ wà lẹ́yìn wa gẹ́gẹ́ bí ọmọ Kóòtù Òjíire tí ẹ bá fẹ́ ṣiṣẹ́ fún wa pé yes ọmọ Odùduwà nìyí tí ẹ bá fẹ́ ṣiṣẹ́ pé gbogbo nǹkan tí mo kà yìí tẹ́lẹ̀ mọ̀ pé gbogbo nǹkan tí mo pa yìí kó gbó ẹni mo mọ̀ pátá èmi ò ṣọmọ àlè Ọ̀yọ́ o ọmọ ọba Ládìgbòlù ni mí èmi ò ṣe ọmọ àlè tó bá yẹ pé gbogbo nǹkan tí mo kà fún yín lóòótọ́ bàbá mi Abdulhamid kábíyèsí ikú bàbá yèyé tó bá jẹ́ pé nǹkan tí bàbá kó lé yín lọ́wọ́ lọ́jọ́ náà wọ́n ò gbé fún yín pé kẹ́ ẹ fi dalẹ̀ Kóòtù Òjíire rí Aláàfin ò dẹ̀ sílẹ̀ yàbò sí pé kẹ́ ẹ balẹ̀ jẹ́ bàbá wa Ààrẹ Gani Adams ẹ pè Sunday Igboho kẹ́ ẹ mú mọ́ra ẹ pè Sunday Igboho kẹ́ ẹ mú mọ́ra ẹ jáde fún wa kẹ́ ẹ ṣe rálì Yorùbá Nation tí ẹ bá ti jáde fún wa láàrin wákàtí tá à ń wò yìí bóyá títí ọdún yìí máa parí ní àti fún yín ní long rope tẹ́ ẹ bá ti jáde bàbá ẹ ṣe Ààrẹ Gani o ẹ ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ rọra dúró ní ibà Gani Ige Adams yìí wàláhì mi ò bá yín jà o mi ò dẹ̀ bú yín àmọ́ràn tí mo sọ ìyá rọ ti rọ̀ mọ́ bẹ́ẹ̀ ló ṣe máa rí ẹ lè fojú wò ó èmi ò ṣe entertainer o àwọn òde ṣe tó sọ̀rọ̀ àsọ̀rọ̀ ṣe ni wá o àwọn dẹ̀ kúrò nú ẹni tí wọ́n máa sọ fún pé tí wọ́n máa ń dá pàdé ẹni kò mọ bóyá dá pàdé àti kú bẹ́ẹ̀ àìṣe ọmọ àgbékọ́rù roko àìlè ti torí pa àwa lo ìbò kò sí nǹkan tẹ́ ṣe lé táwa náà mọ̀ o tó bá ń bọ òòṣà wà ní South Carolina ní Ọ̀yọ́ tún jí òòṣà wà ń bẹ̀ lábẹ́ ọbọ̀ wa Adéfúnmi Adéjuyìgbé 1
tí wọ́n fi jẹ ọba nílùú yìí tó jẹ́ ọmọ wa ó wà ní South Carolina kábíyèsí gbogbo ẹ̀yin ọba tẹ́ wà lórí bí ẹ fi àṣẹ sí ọ̀rọ̀ mi gbogbo tí mo ti sọ ààrẹ Ìbà Gani Adams ààrẹ ọ̀nà kakanfò ṣe 47 àbí 45 kọ́ ni of ààrẹ ọ̀nà kakanfò it's time for you to step out as our leader táìmù rẹ̀ fún yín láti jáde fún wa gẹ́gẹ́ bí olórí wa a gbà fún yín a gbà pé yín lólórí a gbà pé yín ni Ọlọ́run gbé agbára fún ẹni tí bàbá tèmi bá fún ní àṣẹ bàbá fún ẹ láṣẹ láti fi ṣe ẹ̀tọ́ fún wa ní ààrẹ ọ̀nà kakanfò ẹ dákun torí Ọlọ́run mo fi orí adé bẹ̀ yín mo fi èjìgbà lẹ̀kẹ̀ mo fi gbogbo tó mí àti tí ò mí nínú ilé ayé yín mo fi bẹ̀ yín lẹ́nìí gbogbo nǹkan tí gbogbo àwọn brọ́dà wa yìí sọ àtẹni tó bu yí o àtẹni tí ẹ tó bu yí o ẹ fi ṣoṣù ẹ fi para ẹni tó yìí yìí ẹ mọ̀ wípé wọ́n nígbàgbọ́ lórí yín ni ààrẹ Ìbà Gani Adams àsìkò rèé fún yín láti stand up ààrẹ ẹ má ṣe fíìmù fún wa mọ́ ẹ dákun torí Ọlọ́run ọ̀rọ̀ ni mo sọ ibùkọ́ o wàláì gbogbo ẹ̀yin OPC tẹ́ bá mi wàláì mi ìbú bàbá yìí o mi ìbú bàbá yìí o ẹ má ṣe fíìmù fún wa mọ́ lórí ẹ fà wálẹ̀ ẹ jẹ́ ká máa ṣe fíìmù àwa ni kẹ́ fílẹ̀ ká máa ṣe fíìmù ẹ má ṣe fíìmù tó bá dalẹ̀ Yorùbá rú mọ́ ẹ má ṣe mọ́ ìyẹn fún ààrẹ brọ́dà mi ọmọ Adéyẹmọ ọmọ Aládìkú Sunday Ìgbòho Òòṣà wàláì gbogbo ara ni mo fi gbà fún ẹ gbogbo tí mo ní láyè mo fi gbà fún ẹ tó bá wù wọ́n kọ́ ni pé ó pidán ni tó bá wà ọkọ̀ kọ́ ni ó ń jánu ni Sunday Ìgbòho bó o ṣe jáde fún wa tán tó o sì gbà pé o tẹ̀lé ọmọ Odùduwà má padà lẹ́yìn wa o má gbọ́ nǹkan tọ́ta bá sọ o má gbọ́ nǹkan tí ọ̀rẹ́ bá sọ o má gbọ́ èébú tí ẹnìkankan bá bú ẹ gbogbo èébú tó bú ẹ wọ́n fẹ́ kó o padà ní Ìgbòho ò gbọ́dọ̀ padà tó o bá padà gbogbo a máa ká ó gbélé ní o kò sí Yorùbá nation mọ́ nìyẹn tó o bá padà gbogbo a máa dúró ní o kò sí Yorùbá nation mọ́ nìyẹn bẹ́ẹ̀ ni kò sí ẹnìkankan tó fún ẹnìkankan lówó nínú wa àwa ti kó ọ̀nà ẹ̀dá ẹ̀fẹ́ fún lówó ìjọba ò fáwà lówó torí mo dé ẹ̀kan tó ní how much kìíní kan bí ìrí ó ti lọ ẹjọ́ nítorí Ọlọ́run ọ̀rọ̀ tí mo sọ yìí this is the time of action we want action àfẹ́ story mọ́ enough bàbá mi Mákindé Karim God bless you kábíyèsí mo ti rọwọ́ yín látàárọ̀ God bless you God bless you níbi tá a bá dé yìí enough fún drama àfẹ́ mọ́ ààrẹ Gani brọ́dà mi Ìgbòho mo fi Ọlọ́run bẹ̀ má jẹ́ kí n tún rí ẹ̀kọ́ bọ́ọ̀tà kò tako ẹnì kankan mọ́ Ọlọ́run mo fi bẹ̀